ọdún yìí á tura kò ní lè kókó mọ́ mi ìwọ́n kan ọdún yìí á tura kò ní lè kókó mọ́ mi gbogbo ohun tí mo dáwọ́lé ayọ̀ ìwọ́n kan ohun tí mo béèrè lÓlúwa yóò ṣe ọdún yìí á tura kò ní lè kókó mọ́ mi ọdún yìí á tura kò ní lè kókó mọ́ mi ìwọ náà máa sọ bẹ́ẹ̀ ọdún yìí á tura kò ní lè kókó mọ́ mi torí pé gbogbo tí mo dáwọ́lé ló máa yọrí ohun tí mo béèrè ni Jésù yóò ṣe ọdún yìí á tura kò ní lè kókó mọ́ mi lọ́dún tí mo wà yìí lọ́dọ̀ mọ́ráyé mi gbà èmi ni màá kọ́kọ́ jẹ́ ẹ̀rí pé Olúwa dá mi láre lọ́dún tí mo wà yìí lọ́dún tí mo wà yìí gbogbo ayé gbọ́ lọ́dọ̀ mọ́rí tèmi ṣe ire mọ́ máa ṣọ̀gọ́gọ́ mi ni àti wọ́n náà èmi ni màá kọ́kọ́ jẹ́ ẹ̀rí pé Olúwa dá mi láre Olúwa dá mi láre Olúwa dá mi láre Olúwa ṣẹ́gun fún Olúwa ṣẹ́gun fún Olúwa fún mi lọ́mọ Olúwa fún mi lọ́mọ lọ́dún yìí á dára fún mi àti wọ́n náà lọ́dún yìí á dára fún mi lọ́dún yìí á dára fún mi o èmi kò ní ṣàṣetì wọ́n náà sọ bẹ́ẹ̀ lọ́dún yìí á dára fún mi ní 2026 á dára fún mi lójú ọ̀tá mi lọ́dún yìí á dára fún mi èmi kò ní ṣàṣetì o lọ́dún tí mo wà yìí wọ́n ṣoríire nínú ọdún yìí òun ó dá láyọ̀ o ọ̀rọ̀ mi yóò dáyọ̀ kọ́dún yìí tó parí kọ́dún yìí tó parí sẹ́ẹ́ gbogbo ayé ẹ máa kí mi kú oríire kọ́dún yìí tó parí kọ́dún yìí tó parí o máa jó kọ́dún yìí tó parí sẹ́ lọ́dún tí mo wà yìí wọ́n ṣoríire àtiwọ́ náà nínú ọdún yìí òun ó dá láyọ̀ ọ̀rọ̀ mi yóò dáyọ̀ kọ́dún yìí tó parí. mọ́mì ẹ lọ kọ sílẹ̀ dáàdì ẹ lọ kọ sílẹ̀ ẹ ń bá mi dúpẹ́ kọ́dún yìí tó parí pariwo mọ́mì ẹ lọ kọ sílẹ̀ dáàdì ẹ lọ kọ sílẹ̀ ẹ ó bá mi dúpẹ́ kọ́dún yìí tó parí àní ẹ ó bá mi dúpẹ́ kọ́dún yìí tó parí ó jàre ẹ ó bá mi dúpẹ́ kọ́dún yìí tó parí ẹ ó wá bá mi dúpẹ́ ẹ ó wá bá mi dúpẹ́ hallelujah ìwọ náà bá sọ ti àpòmọ́ra lápẹ́ tèmi dúró ẹ ó wá bá mi kó mọ ẹ ó wá bá mi kó mọ ẹ ó wá bá mi sílé n ó ra mọ́tò tuntun ẹ wá máa ṣe àwòsàn mi lẹ́yìn mímí sẹ́rímọ́nì ẹ máa kí mi kú rire ìwọ náà wá ṣe bẹ́ẹ̀ ẹ ó wàá bá mi kó mọ ìwọ tó fẹ́ gbé ọ̀wá ní lọ́dún ẹ ó wàá bá mi ṣe wedding ìwọ tó fẹ́ graduate wá ní ẹ ó wàá bá mi ṣe graduation ìwọ tó fẹ́ travel out máa travel out lọ́dún yìí ẹ wàá.